Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ mà kú ìyálẹ̀ta o, ẹ kú ìrọ̀lẹ́, ẹ káalẹ́. Gbogbo wákàtí tí ètò yìí bá bá wa, wákàtí aláyọ̀ ni ó jẹ́ fún gbogbo wa o. Mo kí oyún inú, mo kí àṣẹ ẹ̀dí. Ọmọdé ilé yìí mo kí yín o, àgbàlagbà inú ilé yìí mo kí yín o. Mo kí wa lọ́kùnrin, mo kí wa ní obìnrin. Á dára fún gbogbo wa. Ayé tótó, ayé àkàmàrà. Ọ̀gá o. Ilé ayé. Ọmọ ènìyàn burú o. Ayé atúnidá. Ayé tí sọgbà dọ̀gbọ́n. Ayé tí mú nǹkan mẹ́fà tí wọ́n sọ di méje. Ayé ẹ má nà wá o. Wípé wọ́n ní bàbá bá jẹ̀kọ àdárí jẹwé ni. Àjẹpọ̀ ń tìrèké ẹ má tù wá pamọ́ sínú òkun yín o. Ọ̀sẹ̀dá tí ó jẹ̀rèké tí ò ní tu èpo ẹ̀ dànù. Ẹ má fi wá sínú o. A ti mọ ayé, ayé náà sì ti mọ̀ wá, ayé ẹ má fàyè hàn wá o. Mo kí gbogbo ẹ̀yin ọmọ kóòtù òjíire káàkiri gbogbo ayé. Gbogbo ẹ̀yin tẹ wá jíjẹ mímu lọ orílẹ̀-èdè tí kálukú wà tí kálukú lọ tẹ̀dó sí àjòlẹ́wà ẹ̀ ní jòsájò ẹ gbàyè ṣèrèrè ẹ wá kọ́gbọ́n díẹ̀. Mo ní kí ẹ wá nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan kájọ kọ́gbọ́n nínú ọlọ́kan ọ̀jọ̀kan ọ̀rọ̀ yìí. Tó ní ilé ayé oríṣiríṣi nǹkan ló kó sínú. Àníyàn tí ń bẹ lọ́kàn ọmọ kálukú ọ̀dọ̀tí púpọ̀. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní ń wo ni bíi kákú, ẹni tí ń wo ni bíi káyé òun ò tó nǹkan. Ẹ wo àwòrán yìí dáadáa, ẹ rí i pé àwòrán ẹnìkan ni àwọn ẹni ibi ni wọ́n gbé sínú ìgò. Kábíyèsí Ọlọ́run. Tani sọ pé ẹ̀sùn wọn ti jáyé. Mọ àwọn ìta ń bà fún ọ rí, ayé òní ta ń bà fún wa o. A lo àwòrán yìí fún ẹ̀kọ́ ọ̀rọ̀ tá a fẹ́ bá wa sọ. Arákùnrin kan tó ní owó bàbá wọlé bàbá júwe ara ẹni aráàlú àmọ́ abúni ni
talẹ́ńtọ́ wà nínú búdò tí ń da omi rú ìní ọmọ yìí náà ní Lukman ọmọ Àyádáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. ẹ wá nǹkan fìdílé o tàbí ká fìdílé nǹkan. mo ní ta la fẹ́ sọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ ìdílé kan la fẹ́ sọ. ṣe rí ọ̀tá ìkà wọn a máa lé ní débi ire ni. ẹ gbọ́ torí ẹ̀ la máa sọ fún wa pé bá a bá ń rìn lọ ká máa ra rìn. ẹ gbọ́ arákùnrin kan ló ní owó ọkọ ẹbí mọ́ra gbogbo àwọn àbúrò ló kó mọ́ra ó ṣe dáadáa fara wájú ó ṣe dáadáa fẹ́rù ẹ̀yìn ṣùgbọ́n kò sí bí ọjà ó ṣe kún tá a ní rí ibi tí àwọn ẹni ibi kọ̀ọ̀kan tí wọ́n gbọ́ sí níbẹ̀. bàbá tó wá bí gbogbo wọn bàbá yìí ní ogún tó pọ̀ bàbá yìí ṣe kí ni ó ní ogún tó pọ̀ ṣùgbọ́n bàbá yìí ń kọ́ ọlọ́run kẹ ọkẹ nínú owó ṣùgbọ́n kò bímọ púpọ̀. ọmọ tí bàbá yìí wá bí gbẹ̀yìn ọkùnrin ni. ọjọ́ ọ̀tọ́jọ́ ìrìn tó rìn bàbá yìí kú. sábà pé ogún dọwọ́ ẹbí bí wọ́n ṣe pín tí ó pè déédéé ibi wàhálà ti dérè o ẹ máa bá nǹkan lọ. ayé ṣe mí ṣe bí wọn ò dákẹ́. oyún dọdún kan wọn ò dákẹ́. ọdún méjì kò bá kan náà ní. ọdún mẹ́ta pé ó yí lọ. ọdún mẹ́rin kù dẹ̀dẹ̀ kó pé síbẹ̀síbẹ̀ oyún ga sí i. oyún ga sí ọmọ ò wáyé. ayé wọnú wọn kùnkùn bírí bírí ohun gbogbo tó kùnkùn bírí bírí bí. àní èmi a máa sọ fún wa yìí pé kò sídìílé tí ò ní jẹnẹrétọ̀ àbí ká sọ pé transformer orílẹ̀-èdè tẹ́yìn wà mọ́ ikọ̀ tẹ́yìn máa pè é o ẹ̀rọ amúnáwá tí máa fún gbogbo yàrá kọ̀ọ̀kan níná ìmọ̀ bí wọ́n ti pè lórílẹ̀-èdè Faransé jẹnẹrétọ̀ tá a máa fà bọ́jà pass my neighbor ni ó jẹ́ jẹnẹrétọ̀ ńlá ni tó o pé tíná bá lọ tá a bá rọpò sí tá a fà á tíná tàn ní gbogbo yàrá kọ̀ọ̀kan tàbí ká ní transformer tí ń fún gbogbo àdúgbò níná kò sídìí ilé kọ̀ọ̀kan tí ò ní. àwọn èèyàn máa bèrè pé kí ni ìtumọ̀ ọ̀rọ̀ yìí kò sínú ilé tí ọ̀sọ́mọ ológo ògo inú ilé ń bẹ ògo àdúgbò ń bẹ ògo inú ìlú ń bẹ ògo orílẹ̀-èdè ń bẹ ògo àgbáyé wà ògo ọlọ́run òpin dọ́gba ẹ gbádùn mi. ogun kò gbọ́dọ̀ borí ògo tógun bá borí ògo ògo ò ní gbérí ògo ọ̀fẹ́ wàhálà ṣùgbọ́n tí ogun bá pọ̀ ju ògo lọ ògo náà yọ àtiríṣẹ́ rẹ̀ ṣe yọ pẹ̀ díẹ̀ àbí tọ́ bá jẹ́ni tí ọ̀yọ̀ lẹ́ ló kù tó rìn sí ògo rẹ̀ tó jẹ́ wọ́n rí mú
èkìdé obìnrin ní bàbá yìí bí ọwọ́ afẹ́ ọmọ kan ọmọbìnrin náà kéré òun lọ jẹ́ni tó bí ọmọ ọkùnrin ẹyọ kan dondo fún ìgbà tí bàbá yìí bí ọmọ ẹyọ kan láì mọ̀ wípé kò ní pẹ́ kú gbogbo àwọn ẹ̀gbọ́n wọn dojúlé ya ọmọ náà àwọn kan lọ́mọ àlè ní àwọn kan ní ìgbékúgbé ọmọ yìí ó sì jọ bàbá yìí bí nǹkan mi bí ìyá wọn ti ń ságùn bẹ́ẹ̀ làwọn ìtọ́jọ́bìnrin náà ń ságùn ọkùnrin rèé sóhun ni ọwọ́ àjẹ́ àrólé bàbá àwọn tọ́jọ́ fún obìnrin inú ilé wọn gbà láwọn ọmọ tí bàbá yìí ti bí bàbá yìí kú gbára láyé ọmọbìnrin tó bí ọkùnrin wọn lè dànù wọn jọ̀wọ́ rẹ̀ ọkàn kan tó ń tóró báyìí ìkàlẹ̀ yẹn o àwọn èèyàn ń fa sọ́ọ̀bù nǹkan mọ́ra o kò yẹ kó rí bẹ́ẹ̀ wọ́n lè dànù wọn jọ̀wọ́ rẹ̀ ó tó nǹkan kan. ẹni ó ti fẹ́ olówó wọn á bẹ̀rẹ̀ sí ní sáná ní káàkiri pọ́nrọ́kọ̀ bíríkìlà yóò lọ pọ́nrọ́jà gbàǹjo yóò tà pọ́nrí igbá yóò kiri ó yí ìlúpo sẹ́ obìnrin yóò rọ́wọ́ rán ọmọ rẹ̀ nílé ìwé o ìsáná ní ìpọ̀. àwọn tó wá jẹ́ abánikọ́lé bí ọmọ náà òun náà ti dàgbà díẹ̀ obìnrin yìí dù sọ́dọ̀ pé kọ́ máa lọ fojú ṣiṣẹ́ bíríkìlà àní ìka máa lé dé odi ògbó ẹni ó ti ṣiṣẹ́ ni wọ́n tó lògbó rẹ ni wọ́n máa sùn. tí wọ́n bá lé nàìjíríà bọ́ Kútọ́nù wọ́n bá lé Kútọ́nù bọ́ nàìjíríà wọ́n lé Kútọ́nù bọ́ Gàbọ́n ògbó rẹ̀ yóò ṣiṣẹ́ fún ọ sáà ni àìdókòsódù kan náà má jogún ó borí rẹ̀ dìde. ọba abẹ́rẹ́sìlá yìí bá rí pé ọmọ yìí orí rẹ̀ pé dáadáa kò ní dáa kúrò ọmọ yìí ọmọ kàwé. bíríkìlà náà bá da ọmọ náà mọ́nú ọmọ rẹ̀ tọ́ báwọn ọmọ tiẹ̀ náà ti ń kéwé olùkọ́ ọmọ yìí náà máa lọ léèwé ètò tó ń kọ́ níṣẹ́ gbogbo wọn bá níṣẹ́ wọ́n jọ ń lọ. ẹ wá gbọ́ o. kí ni mo ṣe kí ni mo ṣe.
kalẹ̀. àwọn yìí wọ́n fojú ṣiṣẹ́ bíríkìlà ní mọ́ bí wọ́n ṣe pè lédè Faransé o. torí bí n bá sọ kẹ mọ́ màá bí mi rẹ́rìn o mansion bí n bá ṣe pé ẹ bá mi mọ̀ ọ́ gbọ́ mansion iṣẹ́ mansion lọmọ yìí bá ń fojú sí ìsìn kéwèé. ìyá ọmọ yìí náà ṣiṣẹ́ aṣẹ́wó ọgbájúmọ́mọ rẹ̀ ń tọ́jú ẹ̀ ọlọ́run òun ta ni gbogbo yòówù tá a bá ń ṣe ọlọ́run wò kó wá. sọrí tí wọ́n bá fi ogun jà ọ́ nínú ilé tí o ti wá má jókòó tógun ìwọ náà jáde lọ ṣiṣẹ́ fún kádàrá rẹ̀ ẹlẹ́dàá rẹ̀ ọ̀gbàgbé ìwọ náà. bàbá tó ní owó tó ní ilé tó ní ọkọ̀ ó ti kú. àwọn tó jẹ́gbọ́n tó fi sílẹ̀ wọn wà kàkàmógún wọn ò fẹ́ sẹ́ẹ̀sì. ńgbà ọjọ́ tọ́jọ́ tóṣù tọ́dún ọ̀tọ́dún wọ́n bẹ̀rẹ̀ sí ní jà láàrin ara wọn wọ́n lè ń talé wọ́n ń ta mọ́tò. èyí ọ̀dọ́ lọ́tí wọ́n bẹ̀rẹ̀ sí ní mọtí èyí ọ̀dọ́ ń tẹ́tẹ́ wọ́n bẹ̀rẹ̀ sí ní dòún tẹ́tẹ́. wọn àná ní ọmọ yìí wọn ò béèrè rẹ̀. ọmọ yìí dàgbà ọkàwé gíga já ọlọ yunifásitì ó tún kà á já ẹ wá wọ lọ́hùn. ọmọ yìí bá lọ kọ́ ẹ̀kọ́ ayàwòrán ilé ó sì tún kẹ́kọ̀ọ́ nípa mansion olóyìnbó. ọmọ yìí kọ́ ọmọ o. àwọn ọmọ bàbá tó wá kọ́ níṣẹ́ gangan àwọn ọlọ fún ọ̀tọ̀ ní wọn táwọn lọ fún. ẹ gbádùn mi ọ̀tọ̀ ní wọn tí àwọn lọ fún. sùn ní ọ̀sánì tẹ́lẹ́dùn ọ̀kọ́ dáadáa mọ́ àwọn ẹ̀dá làádáa tá a fẹ́ràn ara wa. tó ẹ̀ńkọ́ yìí ọmọ yìí kọ́ṣẹ́ yìí ọmọ ọkàwé rẹ̀ ọmọ díẹ̀díẹ̀ ọmọ yìí bẹ̀rẹ̀ sí ní gbaṣẹ́ díẹ̀díẹ̀ àwọn olówó ń gbéṣẹ́ fún díẹ̀díẹ̀ ọ̀dọ̀ ẹni tíjọba ń gbéṣẹ́ fún ńlò òkè òkun ó ń bọ̀ àmọ́ kò fi orílẹ̀-èdè ibi tó wà lẹ̀ ńlò òkè òkun ńlò òkè òkun ńdé kódà ọmọ yìí pé bàbá tí ọ̀rọ̀ wọn nílé ìwé kìí ṣe bàbá òun kódà kí bàbá yìí kò dẹnu fẹ́ kọ ìyá rẹ̀ rárá ìyá yìí ò wulẹ̀ lọ́kọ mi mọ́ ọgbájúmọ́ ọmọ rẹ̀ ẹ gbọ́ tọrọ mọ̀ yìí pé ilé tọmọ òun ti jáde àwọn abínú ẹni pọ̀ ń bẹ̀ ẹ wá gbọ́ owó dé bọ́mọ yìí ti ń ralẹ̀ ní ń kọ́lé bí ti ń ralẹ̀ ní ń kọ́lé bí ti ń ralẹ̀ ní ń kọ́lé
gbogbo ogún tí bàbá yà tó bí ọmọ yìí tó fi lẹ̀ táwọn ẹni tàná pín tọ́jà àwọn àgbà aṣíwájú tí wọ́n pín ọmọ yìí ti ní ìlọ́po 4 rẹ̀ ó ti ní àìmọye ó wá ṣẹ̀ṣẹ̀ tó dáa fún bàbá tó rán nílé ìwé torí kò fìyà jẹ kò ṣèṣì múgi ńlẹ̀ ìjọ kankan sọ yìí pé ìwọ ọmọ yìí ò ní súnlé ò ní ṣe tàbí kọ́ sọ̀rọ̀ burúkú sí débi pọ́nmọ́ òfin bèrè pé ìyá mi ta bàbá mi dára o ọ dà àmọ́mọ́ tọ́ ni torí ẹ̀ lábẹ́ ń sọ kò sí ohun téèyàn ṣe láyé tí ò ní jèrè rẹ o ó lè jọmọtọ bí kọ́ ní ọ̀sẹ̀sẹ̀ oore fún ọ gbogbo ẹ̀yin agbọ́mọtọ́ ẹ ṣe dáadáa sọmọ ọlọ́mọtọ́ bá wà lọ́dọ̀ yín o torí pé ẹ mọ ohun tó là ń sọ. ọ̀tọ̀ ni ohun táwọn ọmọ bàbá yìí lọ ka ìwé táwọn kà nílé ní sùkúù ọ̀tọ̀ ni ohun táwọn lọ rí ìdì. àwọn ọmọ tó lọ stọ́dì ohun tí wọ́n lọ stọ́dì ní sùkúù wọn ò rí ṣe ọmọ tí bàbá yìí wá gbàtọ́ òun ló rí ṣe. ọkọlé rẹ̀gírẹ̀gí fún bàbá yìí ọ̀rọ̀ amọ́tò rẹ̀gírẹ̀gí fún bàbá yìí ó ṣe dáadáa sáwọn ọmọ bàbá yìí ọ̀nà gbogbo tí wọn náà là kò jẹ́ kí wọ́n mà lá pé ohun táwọn lọ stọ́dì ní skul ọ̀la wọn ọ̀nà bòmíì tí wọn ò lérò ibẹ̀ lọ́padà làwọn ìgbà tọmọ yìí bẹ̀rẹ̀ sí ní gbaṣẹ́ lálálálálá ọmọ yìí ọmọ wa ya iṣẹ́ fún àwọn ọmọ bàbá yìí àwọn náà ti bẹ̀ dolówó ẹ̀ gbádùn mi. ọmọ yìí ẹbí ẹlẹ́bí ló fi ṣẹbí wọ́n jọ díẹ̀ torí pé ẹ̀jẹ̀ kan náà jọ bí ni kò pé kí ẹjọ́ ṣe dáadáa dalẹ́ o ẹ̀jẹ̀ mi ń bẹ ẹ̀rí pé àwọn bàbá wa máa pè wọ́n ní ọ̀rẹ́dẹgbẹ́ tàbí ká sọ pé ọ̀rẹ́dẹbí okùn àárín wọn yìí ju tọmọ ọ̀yá tí wọ́n jọ bí lọ wọ́n èèfìrà wọn ṣeré bàbá kan náà kọ́ ló sì jọ bí wọn ẹ̀jẹ̀ kan náà kọ́ ló jọ bí wọn wọ́n èèfìrà wọn ṣeré ẹ̀ gbádùn mi dáadáa tó. nínú òòlù tí wọ́n ti wá bí ọmọkùnrin yìí ọwọ́ akọ́lé dàbẹ̀ lọ rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́ ẹ máa wá wọ lọ́hùn àní ẹ máa wá wọ lọ́hùn. àwọn eléré àbí ìgbàkẹ́ni àná tó yẹ kó pín ogún déédéé tó pàṣẹ tó ní wọn ó lé ìyá ọmọ yìí jáde wọ́n bá ń wálé kí torí wọ́n ti jà sógún wọ́n ti ta gbogbo lé wọ́n wálé kí wọ́n fẹ́ gbalé ẹ fẹ́ mọ ohun tó ṣẹlẹ̀ ẹ máa bá ń kábí. ìgbà tí wọ́n ń wá ilé wọ́n fẹ́ gbalé wọ́n wá rí ilé náà ká ilé wo ló dáa báyìí ilé wo ló dáa báyìí wọ́n sì yọjú sí láńlọ́ọ̀dù tí wọ́n gbalé lọ́wọ́ ẹ̀ ńgbà àwọn ọ̀dọ́dọ́ láńlọ́ọ̀dù ọmọ ọ̀dá àwọn tó fẹ́ wá gbalé òun mọ̀ ìyá lórí wọn wọ́n wọlé wọ́n bá láńlọ́ọ̀dù sọ̀rọ̀ ó ti sọ pé iye báyìí ni wọ́n lọ ìyá wa pe ọmọ rẹ̀ pé kí ni wọ́n pè kọ àwọn tó wọ́n wá kí ni wọ́n wá ṣe ṣé wọ́n bẹ̀ ọ̀sẹ̀ ni àbí báwo wọ́n fẹ́ gbalé ni
ìyá wa ń dúpẹ́ fọlọ́run pé ọlọ́run ò ṣe é olórí ẹbí bàbá rẹ̀ ẹjọ́ kìíní àná ni òun ló léwu kò nílé ẹ gbádùn mi òun ló léwu kò nílé lẹ́yìn tí ìṣẹ̀lẹ̀ kúkúrú wọn àgbọ́dọ̀ wá o ọmọ bá dọ̀bálẹ̀ fún yẹ ó ní ẹ má ṣe bẹ́ẹ̀ màmá ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ wọn wá owó tí wọ́n kó lọ́wọ́ ò pé wọ́n á lọ wo owó yòókù wọn kó wá gbà owó yòókù tí wọ́n kó wá ọgbà ó béèrè orúkọ wọn orúkọ bàbá rẹ̀ tí ìyá rẹ̀ máa sọ létí èèkọ náà wọ́n dá ọkọ owó tó kó wá ó kó síbì kan ọ̀pẹ́ kò jì ọmọ yìí wá dájọ́ ìyàwó sọ́nà wọ́n ní gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ tẹ́náǹtì o ẹ̀yin ayálégbé gbogbo yín lẹ́ wà ń bẹ̀ o a sì má sọ ẹ̀ gbọ́dọ̀ má wà ń bẹ̀ gbogbo wọn ró dẹ́dẹ́ wọn kà dúdú níjọ́ nǹkan ẹ̀yẹ gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi o ẹni ẹlẹ́ni ò ní rọ́pò yín ẹ̀tọ́ yín ayé ò ní jẹ́ máyé kẹ́ máa wo dáadáa tọ́lọ́hún fi rọ́pò aburú fún yàn òdìjọ́ ìyàwó wọ́n ṣe ayẹyẹ lọ́wọ́ gbogbo àwọn tẹ́nàntì wọ́n jókòó olórí ẹbí wà ń bẹ̀ wọ́n bá ní ìyá ọkọ yóò ṣàdúà yóò ṣe yóò mọ̀ ara ìyá ìbòde láti mú ilé ṣé ẹ mọ̀ pé tí èèyàn bá rẹ́ni tí èèyàn ṣe àbòsí fún ọkàn yẹn balẹ̀ olórí ẹbí ká lábẹ́jà akọ́ yìí ni ọ̀jẹ́ dòun ní àwádélé yìí ní mẹ̀kúnnù ọ̀wádélé olówó bàbá yìí pọ̀ mọ́lẹ̀ ń bí ọ wà àwọn ọmọ rẹ̀ rẹ̀ ń bẹ́ẹ̀ wọ́n pọ̀ mọ́lẹ̀ sí wọ́n wà wọ́n fọwọ́ tọ́ra lábẹ́jà akọ́ yìí kò jẹ́ wọ́n wá ń wo àmì. nígbà yẹn lọmọ yẹn tó mọ̀ yìí pé bàbá yẹn kọ́ bàbá òun ẹni tó ṣe bàbá ọkọ níjọ́ náà lọ́hùn bàbá bíríkìlà ọjọ́ sí bàbá mansion ọjọ́ sí òun ló ṣe bàbá ọkọ bàbá yìí wá ń ṣàdúrà fún ọmọ yìí àwọn olórí ẹbí bẹ́ẹ̀ ń jòkó ọlọ́run mọ̀ fẹ̀sìn wọn yọ lọ́jọ́ náà lọ́hùn ọpẹ fọmọ yìí lẹ́ẹ̀mẹ́ta lágbájá o òun kọ́ ni bàbá rẹ o ọmọ yìí bú ẹkún ẹ má fi ní sẹ̀sìn bí yìí sẹ̀sìn alágbàtọ́ ni mo jẹ́ èmi èsì bàbá rẹ o wọn a máa dá akọ bàbá rẹ gbajúmọ̀ ni olówó ni ṣùgbọ́n wọn ò rí bàbá rẹ rí oore lòun ṣe fún ìyá rẹ o kódà wọn ọ̀fẹ́ ìyá rẹ ọkàn rí àwọn jọ wọṣọ kan náà ni rárá wọn ọdẹnu fẹ́ kọ rí ìyá ní bẹ́ẹ̀ ni ọmọ yìí fẹ́ bú ẹkún àwọn èèyàn ní onílọ́jọ́ ayọ̀ rẹ wọn bá pẹ tánàtì ẹ dìde ìyá bá pè é dìde ìyá bá ní lágbájá o gbogbo yẹn dájú wo bẹ olórí ẹbí yín ni àmọ́ wọn wọ̀ pé tẹ́nàntì olórí ẹbí yín ni ọmọ ọjọ́ kẹ́ni àná tẹ́lẹ̀ mi àti ẹ̀ jáde
òun ní. ọkùnrin náà bá bú ẹkún gbagada pé kọ́mọ náà kó foríjì òun kíyà rẹ̀ kó foríjì òun. ẹ̀rí nǹkan. ọmọkùnrin yìí wá sọ pé ìyá òun wíńjọ tẹ wá gbálẹ̀ òun ọ̀gbàgbọ́ ṣùgbọ́n gbọ́ ọ̀rọ̀ tó àdójú àgbo ìlú wa tó gbà pé òótọ́ ni. wọ́n ní owó ilé ẹjọ́ kìíní àná tẹ kó wá lẹ́nu tó kó sí o ọ̀fọwọ́ kàn. ẹ jẹ́ ká máa ṣe dáadáa. oore kì í gbé ìkà náà kì í gbé o. tí nǹkan bá dà wá àti èèyàn papọ̀ tẹ́lẹ̀tọ́lẹ̀tọ̀ rẹ̀ má torí ohun tó fẹ́ jẹ má fi bà ohun tó fẹ́ jẹ torí ọjọ́ ọ̀la torí ogún ẹlòmíràn máa fẹ̀gẹ̀ bí èpè ò ní kú mọ́ ẹ jẹ́ á ṣe dáadáa ẹni tó lógún ó ti dàtọwọ́ rẹ̀ lé òun ti lọ. ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ tẹ gbàǹjọ́ kínní àná òun lọ́lọ́run dá padà fún ọmọ yìí láìmọye ìlọ́po yìí sọ wá tán ẹ̀yin tẹ wá ra kaka mọ́ ogún jọ́ kínní àná kò sí nǹkan kan lọ́wọ́ yín mọ́ èyí ò ti kú nù wọn èyí tí ò tí kú tí wọ́n gbẹ́gò léra wọn lọ́wọ́ tí mu ọtí káàkiri ó wà nù wọn ẹ̀rí nǹkan ọmọ yìí jẹ́ wọn ọmọ olórí ẹbí gan kò sí nǹkan kan mọ́. owó ilé ìjọ kìíní àná dá padà fún ọmọ yẹn tó padà yọ̀ǹda léyìn fún arákùnrin olórí ẹbí ni pé kó máa gbé bẹ́ẹ̀ ilé pọ̀ káàkiri ó túbá lọ́jọ́ náà lọ́hùn pé kó foríjì wọn ebi agbára wà lọ́wọ́ ẹ̀ lọ́jọ́ náà lọ́hùn ni ò lè sòótọ́ ọlọ́wọ́n ọba tí sì dúró tini tí kì í padà lẹ́yìn ẹni ó dúró tọmọ ìyá àtìyá rẹ̀ ọmọ yìí ṣàṣeyè ó ṣàṣeyege èyí tí jẹ́ pé ìṣẹ̀dá ọmọ yìí àkọsẹ̀jáyé ọmọ yìí yóò kọ́kọ́ rí ìṣòro látara àyà rẹ̀ ayé ó tì sọ́tún wọn ó tì sósì láàárọ̀ ọjọ́ ṣùgbọ́n ìgbẹ̀yìn ayé rẹ̀ gbẹdẹmukẹ ni ó lo ìgbẹ̀yìn ayé rẹ̀ ó lè dánmọ olówó orí ìṣòro bàbá rẹ̀ ló lówó kéèsì wọ bàbá rẹ̀ lọ́kọ owó àmọye ọmọ olówó tó yẹ pé olùsí ọ̀pọ̀ nù wọn nígbà jẹ́ pé bàbá wọn lọ́kọ owó àwọn ọkọ ọlọ́mọdé àwọn ọmọ owó kò sí. ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ tí bá ń bẹ lọ́wọ́ yín ẹ̀ dá padà kì í lani bí a bá jẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ mọ́ tiẹ̀ kì í lani bọ́ọ̀rẹ́ rẹ̀ bá yẹ olówó pé kó o fi ṣòwò má bà tiẹ̀ jẹ́ má mẹ́kọ̀ọ́ ẹ̀ lọ́lé olóògùn ilẹ̀ onílẹ̀ tí ń bẹ lọ́wọ́ rẹ̀ dá padà fẹ́ni tó ní owó olówó tí ń bẹ lọ́wọ́ rẹ̀ má fi kú pa á torí kọ́ bá lè jogún rẹ̀ dá owó rẹ̀ padà fún un bí ọba sí lọ́wọ́ rẹ̀ máa bẹ̀ẹ́ máa jẹ́ ọmọ ayé pé lágbájá kò sówó yìí lọ́wọ́ mi ní o ìpè fún ọ o ẹlòmíì wọn gba owó olówó wọn ò tún pa ẹni tó lówó wọn á nítorí kọ́ má lè béèrè mọ́ o lè lọ 100 ọdún mẹ́fà láyé ìwọ gan tó gbowó olówó sọ́wọ́ 100 ọdún mẹ́fà ò lè lò tá ń sọ fún ọ bẹ́ẹ̀ oògùn gbẹ́kúdẹ̀rẹ́ ò lè ṣiṣẹ́ níbẹ̀ tó fi kú pọ̀ òkú gan ó dìdàkudà sáyé ìwọ gan ó padà kábàámọ̀ ayé ara rẹ ni pé ayé ìnira tó gbé ìwọ rẹ má pa ọ̀rẹ́ ẹgbẹ́ rẹ torí ogún rẹ ẹ̀tọ́ rẹ tí ń bẹ lọ́wọ́ rẹ dẹ́tọ̀ ẹlẹ́tọ̀ padà fún káyí pé níjọ́ kìíní àná ìyá yìí gan ọmọ tọmọ rẹ̀ ọ́ dà ṣùgbọ́n kò fi ọmọ rẹ̀ ṣeré ó sì jáde nílé lọ́wọ́ bí wọ́n ṣe lé jáde náà lọ jáde ó sì ń pàkúrú mọ́ ọmọ rẹ̀ nígbà sáré sọ́tún sáré sósì ẹlòmíín bẹ tó jẹ́ pé tí nǹkan bá ti tiri fún báyìí oògùn owó ni ó tún lọ wá káàkiri ara ẹni ọmọ àtànjẹ ṣiṣẹ́ iṣẹ́ tó rí bá ẹlòmíín bẹ tó jẹ́ pé iṣẹ́ tó rí yàn mọ́ gan iṣẹ́ tí ó kàkún ni báyà kọ́ máa ta pure water lọ́nà rẹ̀ tọ̀ ọmọ
ọmọ bẹ́ẹ̀ kọ́ máa ta gàrí òun lọ́nà rẹ ọmọ. Ìwù tọ́lẹ̀ dá yàn mẹ́lòmíì kọ̀ mọ́ ọ̀là ẹlòmíì inú òrùn lọ́wà ọ̀là ẹlòmíì inú òtútù lọ́wà ọ̀là ẹlòmíì inú oko lọ́wà inú gbó ibẹ̀ lọ́wà ọ̀là ọdún mọ́ta kọ́ lọ́wọ́ àwọn tí ń tajà ní òrùn wọ́n sì ń kawó wọ́n ń kawó ọ̀là ẹlòmíì abẹ́ ìbòjì sí ní òrùn ọ̀gbọ́dọ̀ pa ẹlòmíì inú gbó lọ́la rẹ̀ wá òun làwọn àgbẹ̀ tó rí wọn aboko tẹ́tẹ́rẹ́rẹ́ tí wọ́n ní owó ńláńlá lọ́wọ́ ẹlòmíì owó tiẹ̀ ní òtútù lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn lọ́pọ̀ nílùú òyìnbó tẹ́ rí wọn torí pé aráàlú èbú èsè báàrí o inú òtútù ni wọ́n ń gbé o iṣẹ́ àṣekára ni wọ́n sì ń ṣe bẹ́lẹ̀mí bá ti gbọ́rọ̀ pé bí òun wà ní èbó òògùn ní àwọn àlọ́ ṣe tí ọmọ àfàfọ̀ṣẹ́ bá sọ̀rọ̀ ẹni ẹlẹ́ni tí ń ṣiṣẹ́ wàhálà tọ̀sán tòun ẹ tún pàfọ̀ṣẹ́ gbowó lọ́wọ́ rẹ̀ ẹ̀yin náà ò ní látùbọ̀ tán rẹ̀ ẹlẹ́ni ń ṣe wàhálà fáá ó sì gbélé lábúrò ẹ̀ lọ́wọ́ pé máa bá ń kọ́ ìgbà yẹn lóhùn ń bọ̀ wálé wọ́n sì pa á wọ́n ìjókòó tẹ ogún rẹ̀ ẹlòmíì wọ́n tí májò ní kọ́ má lè wálé mọ́ bẹ́ẹ̀ ni wọ́n tí májò wọn ò jọ wálé mọ́ ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ kọ̀ dáa ìwọ́n tó ṣe bẹ́ẹ̀ àtúbọ̀tán rẹ̀ ò ní dáa gbogbo ọmọ tó bí kalẹ̀ wọn ò ní gbádùn rẹ̀ débi fún ọ náà gbádùn wọn ẹ jẹ́ ká máa ṣe dáadáa o ẹyẹ mẹ́kọ ẹni ẹlẹ́ni lọ rí nǹkan kí nǹkan mọ́ ẹ má jẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ ọ̀rọ̀ ogun ẹ má yẹ jó díjà ojú á máa fa ogun ní fa oògùn ọ̀rọ̀ tó gùn bá sì dálẹ̀ kì í tán lẹ̀ o á dára fún gbogbo wa ayé àtúnidá wọn ò ní wọnú ayé wa o ìkàlẹ̀ yẹn ẹlẹ́mi ó torí kó lè jogún ọ̀rẹ́ rẹ̀ yọ yá wèrè ẹlẹ́mi ó torí kó lè jogún ọ̀rẹ́ rẹ̀ yọ fà rẹ̀ dá lágara ẹ̀yẹ ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ kò dáa àjogún fatọ́lóhùn ò ní kú ni o ẹni ẹni fáńbọ́lọ́wà ó ti da fa rẹ̀ lé o ti lọ bó jogún ológun wọn bọ̀ wá jẹ tiẹ̀ náà ó sì ní fi gbádùn lójú ayé rẹ̀ ẹni burúkú ò ní jẹ wọn là wá o ẹni ẹlẹ́ni òsì ní rọ́pò wa jọ̀kan ẹ̀yẹ wa orúkọ èmi tí mò ń sọ̀rọ̀ fún yín lẹ́mi ọmọ yín èmi ọmọ yín náà ni tí ń bá yín sọ̀rọ̀ Lukman ọmọ àyẹ́dàrẹ́ bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. ẹ darapọ̀ mọ́ wa nínú WhatsApp group ọ̀fẹ́ ni ẹ̀yẹ sá máa subscribe sí wa lórí YouTube bẹ́ẹ̀ tí ń tẹ like ẹ máa download ẹ̀ kẹ̀sì máa share rẹ̀. nọ́mbà wo lẹ lè fi kàn sí wa àkíbà mọ̀ ẹ lè fẹ́ bèrè nípa àrìn àjò yín ìtọ́jú ara lọ́nà tewétegbò ẹ kàn sí wa ẹ gbọ́ léyìí tó mú rọrùn wá báyọ̀ ti wà ní ọkọ ti pẹ́ ni àbí àmúdi kan ni lẹ́fẹ́ tọ́jú ẹ̀ ní àìsàn kan ni agbára ewé àti gbogbo ká àbáyé fi tọ́jú ẹ̀. ayé àmú kẹ̀kẹ́ kẹmú báyìí ròyìn kẹfì kọ nọ́mbà yìí lẹ̀ +234 80 3298 3298 +234 80 3298 3298 ẹgbàá kan sí +234 81 33 155 111 +234 81 33 155 111 ẹgbàá kan sí +234 80 890 38 658 +234 80 890 38 658. tẹ́ bá pa àwọn nọ́mbà yìí tí ọba lọ nsí lórílẹ̀‐èdè Nàìjíríà ni ẹ wá mi sórílẹ̀‐èdè Kotonu nọ́mbà wọlé ẹ̀dùnkè mi lórílẹ̀‐èdè Kotonu +229 54 65 1928 +229 54 65 1928 ẹgbàá kan sí +229
54651929 plus 22954651929 adara fún gbogbo wa ayé wa kò ní yẹ ẹ lẹ ọmọ ni mo ń gbé lórílẹ̀-èdè Nàìjíríà Ìkòròdú ni o wọ́n ṣàtúwọ́ mọ́tò kò ní wọ́n lọ Ìkòròdú mọ́tò láti jẹ ìdúlẹ̀ ní Ìkòròdú ọ̀yá wọ́n mọ́tò tí ń lọ báyé kù kọ́ bọ́lẹ̀ ní Emily bus stop Emily street number 50 ìbẹ̀lẹ̀dọ̀ mi ní lórílẹ̀-èdè Nàìjíríà ṣùgbọ́n ọmọ bíbí ìlú Ìṣẹ́yìn ni mí o níbo ni mo ń gbé lórílẹ̀-èdè Kútọ́nù dégà kọ́ni tó bá wọ mọ́tò láti Àjàṣẹ́ kọ́ wọ mọ́tò tí ń lọ Kútọ́nù ọ̀sán fún mọ́tò yìí pé dégà kọ́ni wo ti bọ́lẹ̀ o tó bá ti bọ́lẹ̀ ní dégà kan níbi Túndé Mùtọ́ọ̀sì ọwọ́ akẹ́yìndá ibi Túndé Mùtọ́ọ̀sì yìí ọ máa wo ọ̀kan ọ máa wo wájú rẹ̀ ó rí ilé epo JMP kan ara ilé epo jẹ́ ọ̀nà tó lọ lára ilé epo JMP yìí kátìrẹ́fọ̀n Agos ìyànà ẹlẹ́ẹ̀kẹrin lápá òsì bẹ̀lẹ́yà ẹ kọjú dájú gbà tẹ́ ń lo òkun ni o ìyànà ẹlẹ́ẹ̀kẹrin lápá òsì yẹn ẹ ti yà wọlé kẹ́dẹ́ ẹ rí mosque kékeré kan wọ́n kùn ní àwọ̀ ewé ẹ̀rọ̀ra gbẹ́sẹ̀ bàtà bíi mẹ́rin síwájú ẹ wá pọ̀ tún yín ẹ rí igi ńlá kan tó ga gògòrò ó ní ewé wẹ́rẹ́wẹ́rẹ́ báyìí géètì kan wà lẹ́yìn rẹ̀ ìbẹ̀lẹ̀ wọ̀ yàrá tó wà ní sàlẹ̀sàlẹ̀ ìbẹ̀lẹ̀ ń bọ̀ o adara fún gbogbo wa ayé wa o kò ní yẹ ẹlẹ́ o adara fún wa mo ta fẹ́lẹ̀ lójú àṣẹ o kò ní ṣe tọ̀tà wa o kò ní ṣe tọ̀tà wa adara fún wa o ire o.